Hello ma. Hello. Please, is that the HR? Yeah. Wara Nigeria Limited. Yeah. My name is Daju. Daju lorúkọ mi ma. The full version is Oreoluwa Daju láyé mi. Èmi ni last person tẹ́ ṣe interview fún lọ́jọ́ Friday. Okay. Tẹ́lẹ̀ wẹ́ni tó ní 40 years work experience. Okay. Tí mo graduate pẹ̀lú first class upper. Ṣé ti rántí mi báyìí? Very lovely HR. Very approachable. Very cool, calm and collected. You don't know. Just a play. I have found a mentor in you already ma. Continue. Mo fẹ́ sọ nǹkan nípa resumption mi ni ma. Mo dẹ̀ mọ̀ pé ma understand. Ẹni kí n resume lọ́la Monday. But as much as I want to work, it can't work. Mi lè resume lọ́la ma. Kí n tó lè resume á fẹ́ tó March. No, á tó April sí May. Ó wá pẹ́ jù June. But why tẹ́ ẹ exclaim lọ́tún ló sì ma? Kò sí. Ẹ feel mi àbí? Ọlọ́run. So main hustle mi ló affect resumption mi báyìí. Torí iṣẹ́ company yín mo fẹ́ fi ṣe side hustle. Main hustle mi ní kí n máa ṣe cake fún birthday. Mo tẹ̀ ní delivery gan lẹ́nu. Níbo ni ẹ? Nílé Mr and Mrs Folowo. Really? Èní ni birthday ọmọ wọn Ọlámipọ̀sí. There's one interesting thing ma. Kí ni? Ọmọ February ni gbogbo àwọn ọmọ wọn pátápátá. Really? Ẹ rí pé celebration pọ̀. Gidi. So tí má ti lọ deliver cake lẹ́nu màá kọ́ kí wọn pọ̀ pé happy birthday to you. Ọlámipọ̀sí Ọlámidé and Ọláwùmí Folowo. Long life and prosperity. Ìgbà ọdún 1 minute ni God bless you ma, ọmọ kò ní bàjẹ́ fún yín. Òkè òkè lẹ́ẹ̀ máa lọ ẹni wálé àṣẹ iṣẹ́ àmọ́dún lágbára Ọlọ́run. May you keep growing in strength, wisdom and glory. You will always excel and succeed by the grace of God. This is courtesy of your dad and mom, Mr and Mrs Folowo. I celebrate you specially. So main hustle mi nìyẹn ní ṣókí ma. Okay. Ẹ kò bá mi reserve position mi ní company yín kí n fi dé. Gbẹnu sọ̀n jàre. Gbẹnu ẹ sọ̀n bí gbogbo ẹnu ẹ sọ̀n. Aláròyé. O like àròyé ṣá. Wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́. Bí ọmọ wọ́. Sọ mi pé mo ké bí ọmọdé látẹ̀kan ni. Ọkọ̀ jẹ́ kí n sọ̀rọ̀ mọ́ òkú jáwèrè ṣá. Rọ́ọ̀nù. Nuisance. Oh my Jesus, God.